àṣé yóò padà dáwọ́ ni o yóò padà dáwọ́ ni yóò padà dáwọ́ ni o yóò padà dáwọ́ ni ọyàn tá à ń fi sóge yóò padà dáwọ́ ni. yóò padà dáwọ́ ni yóò padà dáwọ́ ni ọyàn tá a fi ń ṣoge yóò padà dáwọ́ ni. yóò padà di pẹlẹbẹ yóò padà di pẹlẹbẹ ìbàdí tá a fi ń sakọ yóò padà di pẹlẹbẹ. yóò padà di pẹlẹbẹ yóò padà di pẹlẹbẹ ìbàdí tẹ́ fi ń sakọ yóò padà di pẹlẹbẹ. wọ́n ní súnmọ́ra dárínáwó asfala safilina yóò padà dàrú ẹnu yóò padà dàrú ẹnu yóò padà di bẹ́ẹ̀ yóò padà dàrú ẹnu yóò padà dàrú ẹnu tí yóò dẹnu lẹ̀ jangan. ọ̀pá tàfin sọkọ ọmọge yóò padà dàrú ẹnu. yóò padà dàrú ẹnu yóò padà dàrú ẹnu ọ̀pá tàfin sọkọ ọmọge yóò padà dàrú ẹnu. gbogbo ohun tí ó padà tán tí wọ́n fún wa tí wọ́n fi sọ̀sọ́ fún wa yìí òun ni ó tún á jẹ́ sábàbí tẹ́lòmí òfin ní bọ́lọ́hún dáadáa. fáríjù lẹ́lòmí ò fi ba àlìkìyàmà abẹ́lẹ̀ lòmí ò fi ba àlìkìyàmà jẹ́. ọmú lẹ́lòmí ò fi ba ọjọ́ alẹ́ jẹ́ ìbàdí lẹ́lòmí ò fi ba kọ̀rọ̀ sàárè jẹ́. tá a bá wá wu ayé lónìí níbi nǹkan wọ̀nyí láyé rọ́ lọ. báyé dẹ̀ ń ṣe ń lọ là ń tẹ̀lé wàhálà dé. ṣẹṣẹ màkàrónì fọlọ́hún ni ṣẹ́túyọ̀ fọlọ́hún ni ṣẹ́tẹ̀bà fọlọ́hún ni abẹ́rẹ́ mọ́tò fọlọ́hún ni kí la ṣe fọlọ́hún tóbi náà lọ́la kí la ṣe fọlọ́hún gbọ́ tóbi náà lọ́la. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم المفسدون ولكن لا يشعرون
وإذا قيل له آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم السفهاء ولكن لا يعلمون ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على سيدنا محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحابه وأزواجه وذرياته وعلى بيته وسلم تسليما. الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. gbogbo ẹni ó bá gbà wípé ọ̀rọ̀ ọ̀hún tọ́pẹ́ ẹ jẹ́ á sọ pé alhamdulillah. alhamdulillah. kò sí ohun tọ́jú ọpẹ́ lọ ṣùgbọ́n ẹni ó bá gbà pé ọ̀rọ̀ ọ̀hún ṣe déédéé ọpẹ́ ẹ dákun ẹ jẹ́ á yòǹbó ọpẹ́ sọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ á pé alhamdulillah. alhamdulillah. Ọlọ́run ò ní gbà kankan lọ́wọ́ ẹ̀dá. inna rabbaka yuhibbul madha. Ọlọ́run tá à ń sìn fẹ́ràn kéèyàn máa yìn ín. gbogbo ẹni tí ń bá sì ti yin Ọlọ́run ó sọ òun náà di ẹni tí gbogbo ohun tóun dá ọ máa yìn. torí ohun tá a mọ̀ dájú ni pé biyadikal khairu innaka ala kulli shay'in qadir. biyadikal khairu innaka ala kulli shay'in qadir. gbogbo rẹ̀ pátá ọwọ́ Ọlọ́run ló wà o. gbogbo rẹ̀ pátá ọwọ́ Ọlọ́run ló wà o. gbogbo rẹ̀ pátá ọwọ́ Ọlọ́run ló wà o. gbogbo ẹni tó bá fẹ́ kọ́ lọ́hún tàun lóore kó sì ṣeun lóore ju tóun béèrè lọ. ẹ dákun ẹ jáde lórí ẹsẹ̀ wa ká wí lẹ́ẹ̀mẹ́ta wípé alihamdulilah alihamdulilah alhamdulillahi rabbil alamin. kó kálukú ó jókòó padà. biyadikal khairu innaka ala kulli shay'in qadir. Ọlọ́run tó ṣe é nírọ̀rùn fún wa ká lè dúpẹ́ fóun. gbogbo ìgbà tá a bá máa dúpẹ́ fọlọ́run ọpẹ́ dẹ̀ra ni ó máa jẹ́ kò ní jọ́pẹ́ túláàsì. àmín. gbogbo ẹni tó bá fẹ́ máa dúpẹ́ dẹ̀ra nù ẹ jẹ́ pé àmín. àmín. ìjókòó yìí ó jẹ́ ìjókòó zikir maulidi nabi. sallallahu alayhi wa sallam. ìjókòó ìṣèrántí ọjọ́ bíi ànábì. sallallahu alayhi wa sallam. على تحت المرحوم شيخنا صلاح الدين محمد الأول رضي الله تعالى عنه. Awayewaserere tó wáyé ọ̀hún tó wá ṣe rere tó sì rí rere ṣe tí rere sì ń tún tẹ̀lé kódà lẹ́yìn ìgbà tó kú. Allah. wòlíì ni Awayewaserere bọ́yọ̀ ọgbà bọ́yọ̀ ọgbà bọ́yọ̀ ọ̀fẹ́ bọ́yọ̀ ọkọ̀ wàláhì. lójú ayé bàbá bọ́ ọba mọ̀ ọ́ mọ̀ pé wòlíì ni. wòlíì ò sí níbi owó kò sí níbi aṣọ kò sí níbi dúkìá. ẹ sọ iye mọ́tò tó jẹ́ tààrà nínú mọ́tò tí bàbá lò fún rẹ̀. ẹ sọ iye dúkìá tó kó jọ. ṣùgbọ́n bàbá kó Ọlọ́run jọ Ọlọ́run wa dá wọn lóhùn. ohun tí ń ṣẹlẹ̀ yìí náà níṣẹ́ òtó níwàásí wa fi anfusikum. afala tubsirun. bàbá àgbà Awayewaserere wọn ò sí láyé mọ́ lónìí ṣùgbọ́n àwọn náà wọ́n tún kó wájọ yìí. Awayewaserere bisimilayi mẹ́ta kulhu alahu mẹ́ta ọlọ́mọba fi kára kẹ́ bàbá wa Sheikh Salahuddin Awayewaserere ẹ̀jẹ̀ ká alápapọ̀. bismillahir rahmanir rahim. qul huwa Allahu ahad. Allahu samad. lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. bismillahir rahmanir rahim. qul huwa Allahu ahad.
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. mo kí gbogbo àwọn amúlé lọ́wọ́ fún bàbá. bàbá wa Khalifa Awayewaserere mo kí yín kú iṣẹ́ mo kí yín kú ètò lẹ́nu bí ọdún kan àbọ̀sọ́dún méjì lónìí bẹ́ẹ̀ ń bá ń gbọ́ tẹ́lẹ̀ ẹ ti mọ̀ bí ti rí tí o bàbá ní ẹ pé bí ti rí wá òdelẹ̀ o ọba tí òjò ta yín lórí tí òjò wọ̀ yín lọ́rùn láti jọ́ tí bàbá ti gbé e lẹ̀ títí láé ọlọ́run ò ní fi ní í la. àmín. ohun tí ó ṣẹlẹ̀ tí wọ́n fi pé òun débẹ̀ dábẹ̀ rú ni kò ṣẹlẹ̀ kò sì ní ṣẹlẹ̀. àmín. adébẹ̀ túnbẹ̀ ṣe tọ́lọ́run ti ń lò fún yín àti gbogbo àwọn bàbá tó kù iná lọ́lọ́run máa lò lọ. àmín. gbogbo ẹ̀yin iṣu yóò tọ́ ẹ pé lójú bàbá bá a ti ṣe náà ní mo fẹ́ yọ̀ ọ́ lẹ̀ tán lálẹ́ yìí Haji Saidu mo gbà fọ́lọ́run lára Awayewaserere o mo tún gbà fún ní alẹ́ yìí. Allah. ibi bàbá mi ni mo fẹ́ yọ ìjókòó yìí lẹ̀ ní sáà wàláhì torí aago 12 kù ìṣẹ́jú 5 ni mo tó wọlé mo lọ wá sí 3 lánàá ọmọ mi kan tó ń sọjọ́ bí ní Kẹjà ibẹ̀ mo wá darí sí ká tó wá wọlé aago 12 alẹ́ kù ìṣẹ́jú 5 mo ti wá ṣe wa alọ wá sí kan tráfíkì mú gbogbo wàhálà yẹn ti wá ẹjẹ ń sùn tó bá da aago 12 bọ̀ káago kan ó tó lù ẹ jí mi mo sọ bẹ́ẹ̀ fún ìyàwó mo sọ bẹ́ẹ̀ fún àwọn tó súnmọ́ mi. ẹ dákun kó lórí rẹ yóò bọ ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. Haji Lukman aago 12 bọ̀ yẹn lù ìyàwó wa jí mi pé báyìí ọ̀ya o ntí ẹ̀ mọ̀ bọ́yá yé ni bọ́yá òrùn ní agbára. ó yẹ ọlọ́run tó fi sọ fún ẹ pé lásán àwùjọ sí nẹ́tún wà lánàá òmù mo kò yé mi bẹ́ẹ̀ torí pé òrùn yẹn wá mo ṣẹ̀ṣẹ̀ torí mo ṣe wọlé báyìí mo lọ sórí bẹ́ẹ̀ direct ni. bọ́sẹ̀ wá jí mi wá ní ajá ẹ lọ sàlẹ̀ gbogbo àwọn ọmọ tí wọ́n ti múra ẹ sọ fún wọn pé mo ní kí wọ́n máa lọ ná títí aago 3 màá wá bá wọn lọ́hùn káwọn sàmà nìṣó sábà bá dọ̀hún kún orí àlífà kún ọ̀rọ̀ Haji Lukman Haji Musa kí wọ́n pé látọ̀dọ̀ mi títí aago 3 yìí mi ń bọ̀ ṣùgbọ́n nú ẹ̀mí mi torí oorun ti ń kùn mọ́ pé aago 3 ọ̀hún kí wọ́n máa ń so náà ni nú ẹ̀mí mi mo gbà pé ìní lọ mo fẹ́ lọ òbẹ̀ oorun yẹn Haji àwa bọ́ sàlẹ̀ ó jíṣẹ́ fún wọn wọn á dijú padà sẹ́wọ̀n pé oorun lè wàláhì kò tó ṣẹ́jú méjì ẹni tó lọ jíṣẹ́ fún wọn ń sàlẹ̀ ò tí ì padà sókè mo kàn rí Awayewaserere. wọ́n ní Haji Jamiu sọ dáa bẹ́ẹ̀ ẹ̀mẹ́ta ló wí Haji Jamiu sọ dáa bẹ́ẹ̀ Haji Jamiu sọ dáa bẹ́ẹ̀ Muhammad Jamiu sọ dáa bẹ́ẹ̀ bí ojú ayé ni bójú oorun máa ní ẹ má ti lọ àyàn lọ ni o. wa fi anfusikum afala tubsirun. wàláhì summa please kò aṣọ tí ìgbé ọ̀rọ̀ tí ìjú wákàtí 2 sísìn lọ ni. ahyakumullah. àwọn ti fẹ́ sí gate ọyọ dúró bàṣà gbà sọ̀wọ̀ bàràbàrà pé òun ya kí n tó wá dé mo á rí i pé bàbá ti ṣiṣẹ́ ààrẹ kalẹ̀. Allah. gbogbo wa ìgbàgbọ́ wa ẹja sọ́pọ̀ máa ọ̀dọ̀ Ọlọ́run ká sì kún fàdúrà sẹ́ẹ̀rí wọ́n ń pe kínní kan ní ẹkún ò lè wo ẹkún sàn wọ́n ń pe kínní kan ní òṣè ò lè wo òṣè sàn àfa àkọ́ni kan ló ní. innal bukaa ala libala'i bala'u amma du'a'u alayhi fa huwa naja'u. bàbá Awayewaserere lọ lọ́wọ́n lọ gbogbo ẹni tẹ́ ẹ máa wá mọ̀lúdì irú mọ̀lúdì tiwa yìí kọ́ ni wọ́n ń sọ pé kò dáa irú èyí kọ́ mọ̀lúdì tí ọba da ara kálukú ní balẹ̀ báyìí ta ni mu gbóngbíní sẹ̀ náwó ẹ̀tọ́ ka ẹ̀ ta ni fa sìgá nísìn inú wọ ẹ̀tọ́ ka ẹ̀ àwọn àwo ni wọ́n ń ṣe ìgò lẹ́yìn àgbo ẹ̀tọ́ ka ẹ̀ kò sí ń bí irú èyí kọ́ ni wọ́n ní ọ̀dà. innal bukaa
بكاء على البلاء بلاء. ẹ kú àwọn ìyá olóríire ṣètò torí pé ẹ fẹ́ ṣoríire náà ni ẹ sì ṣe oríire ọ̀hún tọmọtọmọ. àmín. mo fi déédéé àsìkò yìí sọ fún wa ọlọ́run ọ̀sọ́ fẹ́ nìkan pé òun ò ní da ẹkún mọ́rọ̀ rẹ̀ bí ọba ti mọ̀. torí ilé ayé wọ́n jẹ́ ayé alukurani kan lọ sọ fún wa ó ní innal insani li rabbihi lakanud. innal insana li rabbihi lakanud wa innahu ala dhalika la shahidun wa innahu li hubbil khayri la shadid. ọlọ́láì mọ̀ọ́rẹ́ lọ́mọ èèyàn kí ló sọ wá dé aláì mọ̀ọ́rẹ́ innahu li hubbil khayri la shadid. ó ní dáadáa nìkan lọ́mọ èèyàn máa fẹ́ ọmọ èèyàn nífẹ̀ẹ́ dáadáa kò fẹ́ ká mix nǹkan míì mọ́ fóun ṣùgbọ́n mi ọlọ́run kì í lo ìjọba mi bẹ́ẹ̀ ahasibanna. ahasibanna sọ ayutiraku ayekulu amanna wa hum la yuftanuna. ọlọ́run ni ọmọ èèyàn fẹ́ oore ní gbogbo ìgbà kò fẹ́ sunkún kò fẹ́ pòṣé kò fẹ́ làágùn kò fẹ́ ṣe àlálà kò fẹ́ fẹsẹ̀ kọ ọlọ́run ní ohun tó wu ọmọ èèyàn nu ṣùgbọ́n ohun tèmi máa fi lòjọba mi. wahum la yuftanun. ohun tèmi ọlọ́run máa fi lòjọba mi ni pé mi ò ní gbọ́ mi ò ní gbà kẹ́nìkan sọ pé òun nífẹ̀ẹ́ èmi ọlọ́run àbóhun gba èmi ọlọ́run gbọ́ àbóhun ṣe tèmi ọlọ́run wahum la yuftanuna kémi ọlọ́run ọmọ tẹ́sì ẹ̀ wò. Allah. ẹ má jà fẹ́ẹ̀lì tẹ́sì ọlọ́run gbogbo ẹ̀dá tí ń bá ń pè èèyàn ju ọlọ́run lọ ìdààmú ní ọ̀kẹ́yìn ayé. Allah. inna libukaa alalibala ibalahu. gbogbo ẹ̀yin olóríire tẹ́nidẹ́ wa Maolud bàbá Awayewaserere lójú ayé àtìlẹ́yìn wọn wọ́n ní sọ fún wa wípé. inna libukaa. wọ́n ní kéèyàn kẹ́dọ̀ bẹ̀rẹ̀ ẹkún nísìn lórí ohun tí ń bá ní lára lórí ohun tí ń bá ń la lóògùn lórí ohun tó bá kó dààmú àbí wàhálà bá wọ́n ní kẹ́dà ó máa sunkún látàárọ̀ dalẹ́. alalibala ibalahu. alalibala ibalahu wọ́n ní kẹ́dà ó máa sunkún lórí ìṣòro wọ́n ní ìṣòro nìyẹn gan tún jẹ́ fún. amma du'a'u alayhi fa huwa naja'u. ó ń bẹ lórí stéèjì ní láti àní iṣẹ́ òyà sàtàrù wọlé. amma du'a'u alayhi fa huwa naja'u. ìtún wa ń bẹ lórí kùrìsíyù kìíní yìí náà lọ́dún yìí ìtún sọ̀rọ̀ lọ́wọ́ lórí ìjókòó yìí Sheikh Abdullatif Ademoye ya sataru ustur. innal bukaa lalibala ibalahu amma du'a'u alayhi fa huwa naja'u. àpẹẹrẹ kó a fẹ́ràn ara wa. salli rabbaka taysira fi amrin ana. àkúrin ọ̀sán àtúnkù ma inda makhluqi siwa shifa'u. Sheikh Abdullatif. ma inda makhluqi siwa shifa'u. Ademoye ya sataru ustur. innal bukaa lalibala ibalahu. ẹ jẹ́ sẹ́ òyà sàtàrù ojókòó. amadu Lágége lọ́sàn-án yìí. Naija-o. bí mo ṣe kúrò Lágége lọ́sàn-án lèmi tún fèsì Ajégúnlẹ̀ àbábá àjọ wà lọ́sàn-án ó ti dọ̀sán àná. Salli rabbaka taysira fi amrin ana. ma inda makhluqi siwa shifa'u. ma inda makhluqi siwa shifa'u. ó tọ́ bá wa àlífà kí ṣé òyà sàtàrù lẹ́ẹ̀kan sí. Masha Allah. gbogbo ẹ̀yin bàbá mi tẹ wà lórí ìjókòó ń bẹ orí mi rè o. A'anakumullah. mo kí Ọlọ́run mo bọ̀wọ̀ títóbi rẹ̀ lára gbogbo ẹ̀yin bàbá mi tẹ jókòó mo fi bàbá àlífà kí wa torí pé ń lọ Ìbàdàn láàárọ̀ yìí ni mo fẹ́ fi tètè sẹ́tù ara mi. Masha Allah. ẹ ti pọ̀ tó torí bí n bẹ́ẹ̀ ti bọ́ọ̀lì lè kí ni wàláhì Ìbàdàn la tún lọ láàárọ̀ yìí. Masha Allah. wọ́n ní sọ fún wa pé. innal bukaa lalbala'i bala'un. wọ́n ní kẹ́dà ó máa sunkún lórí ìdààmú tó bá ba wọ́n ní ìdààmú rẹ̀ di méjì. amma du'a'u alayhi fa huwa naja'u. amma du'a'u alayhi wọ́n ní fa huwa naja'u. fa huwa naja'u. wọ́n ní ṣùgbọ́n ìṣòro rẹ̀ ohun tó bá fi sun ẹkún lásán jọ jẹ́kún àdúrà.
أما الدعاء عليه فهو نجاه. ṣé o yẹ sàtàrù àwọn ẹkún kan wà tẹ́dàá máa wéèsì gbogbo ẹkún tó bá jẹ́ ẹkún wéèsì yóò lékún dààmú rẹ gbogbo ẹkún tó bá wà useful yóò jọrọ rẹ ọlá torí gbogbo ẹkún téèyàn bá ń sun níbi àdúrà yóò rọ̀ fà àdúrà rẹ yóò gbé àdúrà rẹ ga lẹ́sẹ̀kẹsẹ̀ torí ohun tó sọ fún wa ni pé kharu zujada wọ́n bù kí yá. ìwọ wéèsì ẹkún ni ara ni ọkàn sunkún lórí lásán orí ń fọ́ ẹ o sunkún gbogbo èèyàn wá ń fọwọ́ kàn léjìká pé ẹ ṣàṣe sùúrù ẹkún yẹn lásán ni tí ó bá jẹ́kún àdúrà. Amadu awu aliyin fáwọn ẹnẹjẹ. wọ́n ní ìnira tó bá ò yíbọn ọba sun ẹkún ìnira rẹ̀ di méjì torí pé innal buka. alalibala yìí bala ooo. wọ́n ní ẹkún téèyàn bá sun lórí àdánwò kan ó sọ àdánwò rẹ̀ di méjì. Amadu awu aliyin fáwọn ẹnẹjẹ. téèyàn bá fẹ́ lo oògùn oorun tí ò ní ṣiṣẹ́ kókóra rẹ̀ sí dààmú kókóra rẹ̀ sí rònú bí rònú bá pọ̀ bí èèyàn bá jẹun kò ní sanra. wọ́n ní kí ni rònú rẹ kí ni ṣòro rẹ kí ni dààmú rẹ kí ni fìtínà tó kóra rẹ sí torí pé kọ́ ọmọ wàhálà ara rẹ lórí ìṣòro kan wọ́n lọ sọ ṣòro rẹ di méjì ọ̀nà àbáyọ wo lọ wá ní. Amadu awu aliyin fáwọn ẹnẹjẹ. wọ́n ní ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ kẹ́ fàdúrà tì í mo rọ gbogbo wa lónìí ẹ má sọ ìdàdúrà nù àdúrà ọ̀sẹ̀ ìfọ̀ ìdàládùá kò sí ohun tí ó gé tí ò ní géńgékúgé níbo ló fi ìdàdúà sí níbo ló sọ èso àdúà sí tó fi kanlé níbo ló ju aṣọ àdúà sí tó wọ̀ ìmọ̀ rẹ̀ ògùn ṣùgbọ́n kéré àdúà o lè ṣe ayẹta nísìn ó ṣètò ọmọ ni o lè sarọ́bí nísìn kódà bó o ṣètò ọmọ Yorùbá lẹ́jọ́ là bó oògùn ro ó ro tí wọ́n mọ pé nǹkan ọ̀gbọ́dọ̀ sẹ́mi kọ̀ ọ̀gbọ́dọ̀ sáyà kọ̀ ọ̀gbọ́dọ̀ sọ́mọ́ o. síbẹ̀síbẹ̀ o níbi tí ó dé. àdúrà bàbá ó lò dórí ọmọ yóò tiẹ̀ dórí ọmọ yóò dórí aya yóò dórí ọmọ ọmọ yóò dórí ẹbí yóò dórí ara yóò dórí iye kan ṣùgbọ́n bádùá ṣe lágbára tó yìí ṣètánì fi àgbákò méjì sí ayé èṣù fi àgbákò sí ayé nípa pé ká gbà pé sépa àdúrà ká ó tún á fi àgbákò sí ayé pé tó bá ṣẹlẹ̀ tán ká má tún lè sáré jò padà sọ́dọ̀ Ọlọ́run pé gbà mí èṣù ṣe é nírọ̀rùn fún wa ká ṣe Ọlọ́run ó tún jẹ́ ó le fún wa láti lè sọ pé Ọlọ́run má bínú àná. wọ́n ní ọ̀nà àbáyọ tó o ní lórí ohun yòówù tó bá dájú pé ẹ̀kọ́ tí wọ́n ní ẹ wá kọ́ ń bi ìjókòó ẹ̀sìn ní. Amadu awu aliyin fáwọn ẹnẹjẹ. wọ́n ní tọ́ bẹ́ẹ̀ ti lè ṣe àdúrà fáwọn ẹnẹjẹ ọ̀nà àbáyọ ti dé fún ọ tó o bá jẹ́ aládùá kò sọ́gbọ́n Ọlọ́run ọ̀sàdéhùn wípé nǹkan kan ò ní dájú pé. Innama al-usri yusra fa innama al-usri yusra. àdéhùn tọ́lọ̀ ń ṣe fún wa nù ó ní bí ìwàhálà bá dé lẹ́yìn wàhálà ìdẹ̀ra lọ́kàn lẹ́yìn ìnira ọkàn dẹ̀ra. so kò sọ fún wa pé ìnira ò ní wá kò sọ fún wa pé kún ò ní wá ṣé ò ní wá torí kó wọn bá lè máa jẹ́ òun. wa huwa al-qahir fawqa ibadihi. Yorùbá bọ̀ wọ́n lélétí ìgbàròyé lọ́lọ́run ìjà wa rojọ́ fún ká tó pé ọ̀gbọ́ tẹkùn bá dé abẹ kò sọ dẹ̀rín torí wípé kódà bọ ọjọ́ tọ Ọlọ́run kò sọ́gbọ́n kọ́mọ́ pọ̀ lẹ́rìn láyé kódà kó o sì jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run kò sọ́gbọ́n kọ́mọ́ fẹ́ kún lọ ẹ̀ wò bí ọba ṣe mọ̀. Salwa baka tẹ̀yìn sí ìràfi amúrin ní àná. wọ́n ní samaniyatun lil mar'i. ثمانية تجري على الناس كلهم. wọ́n ní samaniyatun تجري على الناس كلهم.
níbi Ọlọ́run náà dá samaniyatun lilmari la buddha yàrá. èyí tó bí náà dá jẹ́ ń gbá tiẹ̀. famaniyatun tajri ala nasi kullihim. wọ́n ní sọ fún wa lónìí òun láfi dẹrù wa tí ó le kó mọ̀ ṣẹlẹ̀ òsì tó bá ṣẹlẹ̀ òun tá a fi dá kọjá lọ́kàn. ẹ mọ̀ pé bàbá Awayewaserere parí iṣẹ́ ọdún ẹlẹ́ẹ̀kejì ní lẹ́yìn bàbá ẹ wo bó ti rí a bọ̀ sí tọdún yìí tá a láǹfààní àti tẹ pósítà. La ilaha illallah. a tẹ pósítà a ṣe bánà a lè wí ní rédíò a lè wí ní tẹlifíṣàn iṣẹ́ tọ́lọ́hún bá ń ṣe yàtọ̀ sí èyí tọ́mọ èèyàn gbèrú. Allah. ẹ ti ò ní ẹ dájọ́ ọ̀la kalẹ̀ wọ́n ní sọ fún yín. famaniyatun tajri ala nasi kullihim. wọ́n lọ fẹ́ ọkọ̀ wọ́n ní ìgbà mẹ́jọ kan tajri ala nasi kullihim. wọ́n ló wù ọ́ kò wù ọ́ ìgbà mẹ́sàn-án kan kọjá lára rẹ̀ bóyá ọjọ́ ta Ọlọ́run àbọ̀jẹ́rẹ́ rẹ̀. wala budda lil insani yalqa thamaniya. wọ́n ní kò sí ọgbọ́n téèyàn lè dá tí ó escape ẹ̀ wọ́n á ń kà fún wa. sururun. kọ́ ọmọ kírun rí kò sọ pé kọ́lọ́wọ́n ọmọ dùn ọ́ nú rí lábẹ́ bí ọba ti ma kódà kó jẹ́ wípé aburú lọ lọ́ọ́ ṣe tó workout inú rẹ̀ ó dùn pé ọwọ́ mi tẹ̀. sururun. pé ẹ̀dá kan wà láyé wa pé njẹ́ òun ti ń bẹ òun ò dùn rí kódà kọjá láburú kọjá pé aburú yẹn náà ló ṣe lówó pé aburú tó ní ìmọ̀ tó ṣe à yóò sì wá jẹ́ ìdùnnú fún pé alápá àṣírí pa. sururun. ìdùnnú tínú èèyàn ó dùn kàṣàlẹ̀ odò abẹ́ Ọlọ́run ní kò sẹ́ àfọwọ́ àwọn làákàyè ní kò sẹ́ dáná tọ́lọ́wọ́ ò ní fi bá a lò bí ọba ti mọ ẹ̀mí ìdùnnú lè má gún ó lè gún ọ ṣùgbọ́n pé ọ wà ní ìdùnnú rí Ọlọ́run ò dájú tó bẹ́ẹ̀. wàhùsìnù. gbàgbé pọ́n fa tẹ̀sùbà wàhùsìnù yóò ṣẹlẹ̀ ńjọ́ mi téèyàn fẹ́ lè lọ dáná sun tẹ̀sùbà òun pé ha Ọlọ́run yìí gbọ́ ohun táwọn wí mọ́ ni. wàhùsìnù wọ́n ní kọjọ́ rẹ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ yóò fi bànújẹ́ bá ọ lò lórí àwọn kankan tí pàrẹ̀ òní ká òun ni wọ́n fi sọ fún wa pé al-yawmu yawman yawmun laka wa yawmun alayk. yawmun laka wa yawmun alayk. wọ́n ní méjì lọ́jọ́ ayé o ọjọ́ tí ó jẹ́ tiẹ̀ ọjọ́ tó ṣe ọjọ́ àtọjọ́ tọ́jọ́ ó ṣe ọ́. ọjọ́ tó lògbà àtọjọ́ tí wọ́n lù ọmọ gbà ọjọ́ tó pàṣẹ àtọjọ́ tí wọ́n fi wọ́ gan ṣàṣẹ táwọn kan pa. wàhùsìnù. ìbànújẹ́ wọn ní kò gbọdọ̀ mọ́ ṣẹlẹ̀. wàjítì máa ń. ká kójọ bá ti kójọ yìí kéèyàn orí nǹkan kójọ kéèyàn orí nǹkan ṣe kí wọ́n pe lágbájá ni wọ́n pẹ́ lónìí béèyàn ò kójọ nbì kan rí bó ṣe rí assembly ìkójọ ó ti papọ̀ pẹ̀lú ìwà àtẹ̀yàn kárí. wà fòrè kọ̀tún. kò sọ́gbọ́n bó àwọn àsìkò káwá yóò kú ọ nìkan kódà bó ṣe pọ̀ fẹ́ wọlé tọ̀ yóò ṣẹ́kù tó wúra rẹ̀ báyìí pé Ọlọ́run bó mo kù sí tẹ́lẹ̀ bá fẹ́ máa bùkún ara rẹ̀ ó dìgbà tá a bá fẹ́ wẹ̀ tá a bọ́ aṣọ olówó iyebíye o yẹ kú o wọ́n ló ṣe wá sí yẹn fúnra yẹn o tá a bọ́ bàtà olówó iyebíye tá a bọ́ singlẹ́tì ẹ má jẹ́ ń parọ́ fún yín àwọn bọ́ksà táwọn ọkùnrin kan wọ̀ wọ́n ó lè dá obìnrin lóko wò. La ilaha illallah. àwọn aago ọwọ́ kan bẹ bọ́ ọ bá gbọ́yè tí wọ́n ń ta tọ́ ọ bá gbọ́ lọ́hùn gbọ́ ó ṣe é pè fẹ́ ni ọba rí lọ́wọ́ rẹ̀ pé ọ fẹ́ wojú àpèdà kí á mọ̀ ni òsì ní jẹ́ bẹ́ẹ̀ òsì ní kí ló fà táwọn àfa ń búra wọn àní ẹ lọ lówó bẹ́ẹ̀ bá lówó ẹ̀ ní ìjà mọ́ àwọn ìjà kan wà owó ní parí ẹ̀ torí pé bọ́ ọ bá ti rí ṣe nísìn owó fún rẹ̀ ọmọ sọmọ pé ó ti ju eléyìí lọ. wọ́n tó wáyé pé nù kò sí gbogbo alálàáfà ẹ̀ mọ̀ wọ àwọn afá àti múra wọn tí wọ́n ń jà yẹn ohun tí wọ́n jẹ ni wọ́n ń fẹ́ bu wá. ìbá jẹ́ pé ohun tí wọ́n jẹ́ wà ńlẹ̀ wọn ò bá rántí ọ̀rọ̀ Yorùbá tí wọ́n ní ìjọ dọ́là orúkọ burúkú ní sọ ẹni ẹnìkan kan wá bìkítà orúkọ burúkú mọ́ torí pé yóò jẹun. wà fúrúkọ tún. àwọn àsìkò tẹ́dà máa ríra rẹ̀ tán. wàyú sírún. wọ́n bọ́ sókòtò tó bẹ́ẹ̀ tó kù wọ́n nìkan léwẹ̀ kódà kéèyàn ó jó ní gbéraga èèyàn ní gbéraga sí rẹ̀ lásìkò rẹ̀ wọ́n sá wúra rẹ̀ kónkó bí a kù sí náà ni wọ́n tó tó wò pé kí làwọn èèyàn ń dọ̀bálẹ̀ fún lára mi kí làwọn èèyàn ń gbèrú ntọ́lọ́hún fi ń tọ́lọ́hún
torí pé wọ́n ń pọ́n ọ lé kò sọ pé ọlọ́ mọ̀ ọ́ ṣe mímọ̀ ọ́ ṣe ò sí nínú tẹ́wọ́ gbà Ànábì Nuhu àmọ́ wá ṣiṣẹ́ gan o ṣùgbọ́n bó ṣe mọ wá ṣiṣẹ́ tó ó sì ṣe wá sí fún 950 years kò sí lẹ́nu ìgbà lọ́wọ́ ẹ̀. La ilaha illallah. gbogbo ohun tí Ànábì fi ṣe wá sí 23 years ni. Sallallahu alayhi wa sallam. gbogbo ohun tí Muhammad fi ṣe wá sí 23 years gbogbo ayé sì gbà Nuhu sì jíṣẹ́ Ọlọ́run fún 950 years èèyàn mọ̀lẹ́bí 18 ló gbà fún. La ilaha illallah. 18 mọ̀lẹ́bí tó gbà fún orúkọ mọ̀lẹ́bí kọ̀ọ̀kan yẹn lọ́lọ́run ní kí wọ́n dára fi alifábẹ́ẹ̀tì kọ̀ọ̀kan jọ bí kí wọ́n sọ pé mọ̀lẹ́bí Adémóyè ẹ̀mú A wá mọ̀lẹ́bí Sàláwù Awayewaserere ẹ̀mú S wá mọ̀lẹ́bí 18 ló gbà fún wa ó sì sọ̀rọ̀ Ọlọ́run fún kò sọ̀rọ̀ ara rẹ̀ o. La ilaha illallah. ọ̀rọ̀ Ọlọ́run alifábẹ́ẹ̀tì kọ̀ọ̀kan lára mọ̀lẹ́bí Ọlọ́run wa dájọ́ Ọlọ́run ní fi tiẹ̀ náà kun ìgbà tá Nábì dé ló fi di 19 ló fi jẹ́ pé alifábẹ́ẹ̀tì ẹnì kọ̀ọ̀kan yẹn ni wọ́n fi bẹ̀rẹ̀ alukur'ani tí wọ́n ń pè ní bisimilahi rahman rahim. Allah. kakọ́lé àwọn ni ó lè sẹ́kù mímọ̀ ṣe ò sínú káyọ̀ tẹ́wọ́ gbà ẹ̀dìmú o lè mọ̀ ṣe àlùbáríkà ni o béèrè iṣẹ́ pọ̀ nílẹ̀ níṣẹ́ tó ṣiṣẹ́ bí olórí ibú ṣùgbọ́n kí lè rè iṣẹ́ ọ̀rọ̀ mi ò yé yín èrè iṣẹ́ Ọlọ́run fún Awayewaserere yìí o kì í ṣe pé ọ̀rọ̀ iṣẹ́ kọ́ yìí èrè iṣẹ́ la fún bàbá. àwọn èèyàn ń dààmú àwọn èèyàn ń jẹ nǹkan àwọn èèyàn ń mu nǹkan àwọn èèyàn ń sìn nǹkan àwọn èèyàn ń wẹ̀ nǹkan àwọn èèyàn ń lo nǹkan síbẹ̀síbẹ̀ èsì dà ló fi jẹ́ pé gbogbo ẹni Ọlọ́run bá sílẹ̀kùn ọlá rẹ̀ fún tó bá rí àwọn nǹkan tí wọ́n lo nǹkan tí wọ́n jẹ nǹkan wọ́n wàá gbà wípé ìwọ ti over jẹ o ti over lo o ti over mu o ti over fi wẹ̀ kó tó lè torí òun wò pé ládùúgbò tóun ṣe tóun ọ̀ràjú Camry pencil light lọ. La ilaha illallah. wọ́n lo Mazda X9 kọ́ yìí X9 kọ́ yìí. Ahyakumullah. wọ́n wá pé àwọn eléyìí ó ti jẹ́ alubarika sini o wàhálà o. Allah. alubarika ọ̀sàgbà wàhálà o. Allah. ẹ tún ẹ̀mí yín ṣe ẹ tún ara yín ṣe ẹ tún ìgbàgbọ́ yín ṣe Ọlọ́run tá à ń sìn biyadikal khairu innaka ala kulli shay'in qadir gbogbo oore ní bẹ lọ́wọ́ rẹ̀ kò sọ pé gbogbo oore lòun ò fẹ́ ni tó bá òun ò fún gbogbo èèyàn ọlọ́wà lọ́wọ́ òun ni owó lè wà lápò mi tí nínú kọ́ bọ̀ owó lè wà lápò wọn náà Ọlọ́run lóore ń bẹ lọ́wọ́ òun ni kò sọ pé gbogbo lòun ò kó fún ẹ. kálukú bí ní tiẹ̀ kọ́ wa máa wò ó pé 100 ló béèrè ẹ̀fún ní 30. ló fi jẹ́ wípé ẹni ó ṣe tá a fún díẹ̀ ó ṣàgbẹ̀ tí ò tiẹ̀ sí rárá ẹ má jẹ́ kọ́kàn yín ó balẹ̀ lórí ète Ọlọ́run. wa amana makrallahi billahi jahil ẹni tọ́kàn rẹ bá balẹ̀ pé ṣe bọ́ Ọlọ́run ni wọ́n ní kò mọ Ọlọ́run wa akhifa makrallahi billahi arif wọ́n ní sùn pẹ́ni tí àyà bá ń pa pé kí lọ́lọ́run ò lè ṣe é ǹjẹ́ àyà Ọlọ́run pa ọ́ ǹjẹ́ ẹ̀rù Ọlọ́run bà ọ́ ǹjẹ́ ẹ̀rù ọjọ́ tí wọ́n jí ọ dìde wípé ṣàlàyé ohun tó o sọ láyé ṣàlàyé ohun tó o ṣe láyé wá ṣàlàyé ohun tó o kójọ láyé bó o ló ṣe di tiẹ̀ ǹjẹ́ ẹ̀rù ọjọ́ náà bà ọ́ ọjọ́ tí fingerprint àwọn ọkùnrin ọmọ jáde nígbà yìí obìnrin báyìí. La ilaha illallah. tí wọ́n mọ̀ pé ọwọ́ ta ni ọwọ́ Dáúdà ni. Abukakumullah. ǹjẹ́ gbogbo fingerprint tí ó jáde láyé obìnrin ǹjẹ́ tí wọ́n bá bí ọ̀pọ̀ wọ̀ta ni ó lè ṣàlàyé lọ́nà àláàlí. La ilaha illallah. ìgbà dádì wa ni. baálé mi nìkan. àṣé yóò padà dáwọ́ ni o yóò padà dáwọ́ ni yóò padà dáwọ́ ni o yóò padà dáwọ́ ni ọyàn tá à ń fi sóge yóò padà dáwọ́ ni. Yóò padà dáwọ́ ni yóò padà dáwọ́ ni
ọyàn tá a fi ń ṣoge yóò padà dáwọ́ ní. yóò padà di pẹlẹbẹ yóò padà di pẹlẹbẹ Yóò di pẹlẹbẹ ní. ìbàdí tá a fi ń sakọ yóò padà di pẹlẹbẹ. yóò padà di pẹlẹbẹ yóò padà di pẹlẹbẹ ìbàdí tẹ́ fi ń ṣakọ yóò padà di pẹlẹbẹ. wọ́n ní súnmọ́ra dárínáwó asfala sáfìlínà yóò padà dàrú ẹnu yóò padà dàrú ẹnu Yóò padà di bẹ́ẹ̀. yóò padà dàrú ẹnu yóò padà dàrú ẹnu. Tí yóò dẹnu lẹ̀ jangan-jangan. ọ̀pá tàfin sọkọ ọmọge yóò padà dàrú ẹnu. yóò padà dàrú ẹnu yóò padà dàrú ẹnu La ilaha illallah. ọ̀pá tá fi ń ṣọkọ ọmọge yóò padà dàrú ẹnu. gbogbo ohun tí ó padà tán tí wọ́n fún wa tí wọ́n fi sọ̀sọ́ fún wa yìí òun ni ó tún á jẹ́ sábàbí tẹ́lòmí òfin ní bọ́lọ́hún dáadáa. Allah. fáríjù lẹ́lòmí ò fi ba àlìkìyàmà abẹ́lẹ̀ lòmí ò fi ba àlìkìyàmà jẹ́ ọmú lẹ́lòmí ò fi ba ọjọ́ alẹ́ jẹ́ ìbàdí lẹ́lòmí ò fi ba kọ̀rọ̀ sàárè jẹ́. La ilaha illallah. tá a bá wá wu ayé lónìí níbi nǹkan wọ̀nyí láyé rọ́ lọ báyé dẹ̀ ń ṣe ń lọ là ń tẹ̀lé wàhálà dé. Allah. àwọn mùsùlùmí ẹgbẹ́ wa pàápàá àwọn ọmọbìnrin wa ẹ̀yin ọkùnrin mùsùlùmí ẹ̀ fẹ́ wọn mọ́. àwọn tí ń lò jáàbù ni wọ́n lé sílẹ̀ yìí àwọn oníklọ́ọ̀bù ti lọ́kọ tán. La ilaha illallah. ìwọ ọ̀wá pé mò ń wọ́ ọmọ tí mo lè change ó nídìí àti change ẹ̀ àwọn kan ti wà original change kalẹ̀ mú nínú wọn mọ́ change omi twerking ló ń fẹ́ kìí ẹni tó ti lọ klọ́ọ̀bù tó ti lu etí mẹ́rin márùn-ún àwọn kan wá wà kúránì ni àsálàtù ni ẹ̀ wá ń dá wọn kọjá ẹ̀ ń lọ mú obìnrin pátí ẹ dákun mo gbọ́ ẹ̀yin ọkùnrin mùsùlùmí bíi adé yìí ẹ jẹ́ ayé kìíní ipò. Ẹ jẹ́ àdá padà. ó wá di pé àwọn tẹ́sìn wa ò yé ni wọ́n mú àwọn obìnrin wa àárí yẹn yanjú àwọn àǹjà. àwọn tó yẹ pé tó bá di jọ́ ògbé dàlíkìyámọ̀ ó ṣeé ṣe ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ asahabul yemin wa asahabul shimal. ẹ wá ẹ lọ ilé ìjọsìn mi Sheikh Yasatar eyín mọ́kà lẹ́nu àwọn obìnrin wa kò jẹ́ tìjú fún wọn mọ́ kódà àwọn ọ̀lọ́yọ́ kódà àwọn míì nílé ìjọsìn yẹn náà wọn ò chẹ́ǹjì ó kọ mùsùlùmí tẹ́ sọ wọ́n tẹ́ bá bí wọn pé kí ló bá wọn débẹ̀ èmi bí mùsùlùmí kan rí ìmọ̀ wá bá a sẹ́ẹ̀tì ẹ́ńjìnì ni ó ti pẹ́ 2007 nígbà tí ìmọ̀ fi ṣe mọ̀lúdì rẹ́kẹrẹ́kẹ́ kírísítẹ́nì wá ní ṣé o wọ́n á ní ó kọ́ táwọn ń pè ó kọ́ mùsùlùmí ni olókọ́ mi gan bóun lọ jẹ́ tá a bá ti ń ṣàdúrà báyọ̀ pé àmì lórúkọ díẹ̀ díẹ̀ ó ti wá mọ lára ṣé bí Jamiu lọ́jọ́ bẹ́ẹ̀ ni kí ló sún ọ débẹ̀ ó ní òun máa ń kírun tẹ́lẹ̀ gan àtàwọn bàbá àwọn ó ní ṣùgbọ́n ìmáàmù àwọn àtìyàwó rẹ̀ máa ń jà ìmáàmù sì máa ń lu ìyàwó gan yóò nánà kúrà ó ní gbogbo àwọn èèyàn dá sí ọ̀rọ̀ fámìlì ni ó níjọ́ kan ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ ìmáàmù wá lu ìyàwó rẹ̀ lásùbà ó wá lù ú ọ mọ́sálásí. La ilaha illallah. gbogbo àwọn àgbẹ̀ torí ọlọ́run wá pé mọ́ fọlọ́run bẹ̀ mí o. ó ní ohun tó change ẹ̀mí bàbá àwọn ọ̀nà pé ń tẹ́ni tí ó kọ́ àwọn adéwájú ọlọ́run pé a máa fọ ọlọ́run bẹ̀ ń lórí pé lùyàwó rẹ̀ ẹja wá ẹlòmíì tá a pé o dẹ̀ torí orúkọ lágbájá tí ó gbà wọn. ohun tó bàjẹ́ lọ́wọ́ rẹ̀ joyún lọ ohun tó tọwọ́ ẹlòmíì bàjẹ́ ń di ẹ̀sìn ó ju kóyún wọn bàjẹ́ lára obìnrin lọ. wọn ò sọ fún ọ ní ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu ni ò jẹ́ káwọn èèyàn wá join Islam bẹ́ẹ̀ tí wọn ò lè confront rẹ pé síbẹ̀ sì ń ṣe rí ni ìwọ ọmọ pé o ti dáràn lọ rẹ́kẹrẹ́kẹ́ ọ̀rọ̀ ẹnu rẹ tí wọ́n ń gbọ́ ni wọ́n fi sáfẹ́ sí kí wọ́n bẹ̀ ọkọ̀ pò ní ìgbà wọn pé ọ̀rọ̀ àwọn Muslim wọn ní agídí ìwọ lọ lágídí tílé bàbá rẹ lógún ọ kìí ṣe tẹ̀sìn. Masha Allah. gbogbo wa la ní ohun tá à ń dá sí tí ń fún ìsìlámù ní kọ́má kẹjà kẹ pé láyé ìka parí ẹ àwọn tí ọmọ wa ń pe àfàlùkùránì bẹ́ẹ̀ wọ́n pe no eléyìí ò débi kùránì àwọn dẹ̀ gbàgbọ́ nínú ìwé tí wọ́n máa ka
ohun tí wọ́n tó ń kírun fi lélẹ́yìí ò débi Kùránì wọ́n dàgbà àwọn kìnìún yóò mọ̀ tán sí. ẹ jọ̀ọ́ mani amila saliha. walinafsi wa mani asafa liha wa ma rabbuka bidhallamin lil abid. kí lè jí máikrófóònù yìí lẹ̀ kásádùá fún Awayewaserere tàná àti tòní àti gbogbo ọmọ bàbá. mo rọ̀ wá àwa mùsùlùmí ẹja lọ yípo nǹkan ṣe Islam. àwa onísúfí sì lè help Islam torí àtẹ̀yìn àtẹ̀rọ sì pọ̀ lára wa. torí mọ́sálásí wa máa kún tani ọlọ mọ́sálásí òun bá kọ́ra tani ọlọ mọ́sálásí àyà kálí mùránà kan ọlọ́run òróró ẹ̀dẹ̀ jẹ́ àlọ́ yọ akọ́kọ́ onú Islam àwọn akọ tí ò ní túmọ̀ àwọn bàbá wa ń jọ tí wọ́n ń ṣe wàlà láàlì náà nǹkan dà ẹ wo ayé oní style báyìí la bá kíbula ṣé o yà sọ báyìí ni kíbula o ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí nìsín. ó ti di masijidul kíbula tẹ́yìn ní. kódà bí ìmáàmù mi ọmọ bíi kálukú ti wá ké wàhálà ìmáàmù báyìí làwọn jàmọ́ òdùó ìmáàmù òun ó ti. yóò ti bẹ́ndì. yóò ti yí àǹbùlà ńlọ kò sí ohun tí ń jẹ́ kéèyàn bẹ́ndì lẹ́yìn nu kí ni sábàbù. Taba wà ní Kaaba wọ̀kánil Kaaba ẹ̀rí Kaaba dàbí kíní tí mo dúró yìí lápèjúwe lórígun mẹ́rin. àkótó àmọ́ pé kíní tó dúró sílé ewé Kaaba dàbí kíní yìí lápèjúwe igun mẹ́rin Kaaba wọ́n sì ní ká kọjú sí mọ́sálásí sì yípo so tí gbogbo wa bá tò lọ báyìí a jẹ́ pé àwọn kan ò ní ríbi kọjú sí Kaaba torí mọ́sálásí ipò so ó ti gbogbo wa sàn lọ múra lọ hajj ó ti wá di pé àyípo Kaaba yìí táwọn kan bá kọjú báyìí àwọn kan kọjú báyìí àwọn kan kọjú báyìí ló fi di pé à ń bẹ́ǹdì sọ Kaaba Ìbàdàn àbí tó yọ àbí tó sòdì tó ń bẹ́ǹdì fún. ẹ jẹ́ àpolongo Islam kasi yọ tashaddud wa tahassud. ilé koko yìí pọ̀. ilé koko wa tahassud. ìlara yìí sì pọ̀ jù. wa tanabbur. tòun kéta. wa tabaghud. káwọn náà sá máa lò bínú kankan. ká yọ kó ká ṣàlàyé sí fún yàn tẹ abájúwe àlìjáná fún yàn tó bá lóun ọ̀wọ́ òun lọ́ mọ̀. fi ilẹ̀ pẹ̀lú ọlọ́wọ́n. bàbá júwe iná fún yàn tó níbi tóun fẹ́ nìyẹn tí ẹni kò sọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ à ń ti múlẹ̀ jù bí gbà pé àwa lákọ̀ọ́rùkọ ẹni tí ó wọ àlìjáná àti ẹni tí ó wọ ná. La ilaha illallah. gbogbo àfa ṣẹ̀ṣẹ̀ ni mo fi challenge ẹjẹ́ ayé dáwà yìí po sílànà táwọn yóò tiẹ̀ gbọ́ tí wọ́n mọ̀ kọ́lọ́ ń bẹ kákò ń bi ebú kákò ń bi ìjà gbogbo àwọn oníṣúfì ẹ má dá sí pálapàla ẹ má dá sí pálapàla gbogbo oníṣúfì ẹ dákun Tìjàní ni Kàdíríyà ni ẹni ọba láṣìṣe kó tún ṣe ilé ayé yìí àti sọ̀rọ̀ ẹ̀sìn di Chelsea and Barca ọ̀rọ̀ Man U ọ̀rọ̀ Real Madrid kò ní padà pé kálukú lọ́jọ́ alẹ́ o ohun tó sì yẹ kí gbogbo owó dùn ní wal-baqiyatu s-salihat. wal-hatu khayrun inda rabbika thawaban wa khayrun amala. ọlọ́run kò sẹ́ni tó ṣe fún àfẹn tí ó bá ń gbé òtóhun ibi a kù sí ọlọ́run ẹ̀ tún wá sí. àmín. ẹni ó bá lọ́wọ́ kó tẹ́wọ́. tẹ́wọ́ rẹ méjèèjì tó o bá mọ́wọ́ rẹ débi ni o tẹ́ dáadáa kó yà á lọ́tọ̀ọ̀tọ̀. sì sọ fọlọ́run pé dákunjẹ́ ń wúlò fún Islam. sọ bẹ́ẹ̀ pé ọlọ́run dákunjẹ́ ń wúlò fún Islam. irú àdúrà yẹn ló gbà lérí Umar ọmọ ta tó sẹ́dínà Umaru kéye pọ́ ọmọ ta pé ń dà lúrú o bẹ̀t ó kórìíra mùsùlùmí ń jọ náà. Radiyallahu ta'ala anhu. àwọn ọ̀tá rẹ tò nílé dọ̀rẹ́ rẹ lọ́la láfi pé ìwọ̀nba ni ẹja bàtàrà ẹni jẹ́ mọ́. ọ̀rẹ́ ta finú wọn nísìlẹ̀ dọ̀tá sẹ́dínà Umar radiyallahu anhu kò gbà tàwa mùsùlùmí níjọ́ yẹn ẹ̀dá líle ni. wọ́n wá ń sọ fún wípé àpárabìnrin kan Fatima àtọkọ ẹ̀ wọ́n á láwọn yẹn ti gba Islam ìyẹn nínú wa bí lọ́wọ́ òun fẹ́ lọ lù wọ́n pé wọ́n ó ṣe gba Islam. mo rọ̀ wá ẹjẹ́ akọ́ sílẹ̀kùn Islam fáwọn èèyàn kí wọ́n wọnú ẹ̀ ná ká tó máa tún wọn ṣe
ẹ̀kúnlé Islam lẹ́yìn tí ń lé àwọn èèyàn padà pé irú irun tí wọ́n ń ṣe ọ̀dà ẹ jẹ́ wọ́n wọlé náà ká tó fárí fún wọn. èèyàn wọnú ẹ̀sìn ó pé bó ṣe ń fẹsẹ̀ rìn yìí iná lọ́wọ́ ó ti pọ̀ jù. ó pé bó ṣe rí ìwọ yìí ìwọ lọ́wọ́ wọ mọ́sálásí kò è wọ mọ́sálásí tẹ́lẹ̀ ó fẹ́ gbọ́ kílẹ̀ ń ṣe ń bẹ̀ ni. ẹ ṣàlàyé fún Sayyidina Umar radiyallahu anhu ó fẹ́ lọ́ọ́ jà ní ó fẹ́ lọ́ọ́ lu èèyàn tó ti gba Islam wípé kílọ̀ wá ń bẹ̀ òun ó lu òun fẹ́ pa olú lọ́wọ́ adébẹ̀ ni wọ́n ń ka Quran tọ́ a ni wọ́n ń ka njọ́ náà wọ́n ò lè ka lọ́wọ́ ní bá mú kínní wọn ẹ ṣe sùúrù bọ̀dá bẹ́ẹ̀ bá pààyàn ṣe jí ni èmi ń sì pa o ẹ ṣe sùúrù alájì n tà ń ka ya lè fún yín torí ẹ̀ ń tà bá fún ní kínní yìí la yamassuhu illa al-mutahharun ẹni tí ó bá mú Quran tẹ̀rí tà ń ka yìí ara rẹ̀ ó mọ́ òun pè mí lóní dọ̀tí ń pè yín lóní dọ̀tí ṣùgbọ́n ẹ fomi fọwọ́ torí kémi ó lè gba ìwé tó ń lọ́wọ́ yìí ń fojú ẹ̀ hàn ìmọ̀ lónìí iṣẹ́ tọ́lọ́hún ó ṣe ọba lọ Sayyidina Umaru tá à ń polongo yìí ni o ọba lọ fomi fọwọ́ sàlùwàlá ọba ni ó yà fún mi yìí lè fún yín ká fún yín ni lọ́ba ká fún nbẹ̀lẹ̀ mi Sayyidina Umaru ti wá ń rọ̀ kìíní yìí dáa tó yìí ẹ ṣílẹ̀kùn Islam fáwọn èèyàn ibi wọn bá kù sí ẹjẹ wọn wọlé káwa máa tún wọn ṣe tá a bá ń ti òkèèrè tafa kò ní í sẹ́kọ̀ èèyàn kankan o Ọlọ́run jẹ́mi ó lè wúlò fún Islam jẹ́yìn ó lè wúlò fún Islam ìwọ Ọlọ́run àfidédé àsìkò yìí bẹ̀ bàbá wa Agba Awayewaserere àmọ̀ pé nù kẹ́ni wọ́n wà ẹ bá lékun kẹ́ wọn. àmín. ẹ dákun ẹ ṣe àmín dáadáa. àmín. bàbá wa Sheikh Salahuddin Awayewaserere Muhammad al-Awwal. ọlọ́wọ́ iwájú tí bàbá kọjú sí kọ́ máa dá sí. àmín. ẹ̀yìn tí bàbá wa filẹ̀ àwa lẹ́yìn Ọlọ́run má pa wá run o. àmín. Ọlọ́run má pa wá rẹ́ o. àmín. Ọlọ́run má bínú sí wa o. àmín. Ọlọ́run má fòfò ṣe wa. àmín. má já wa náà ó ṣòfò. àmín. Ọlọ́run má fìyà jẹ wa. àmín. má jẹ́ kí ìyà ó wu àwa náà jẹ. àmín. ẹ dákun ẹ ṣe àmín mẹ́ta mẹ́ta. àmín. àmín. àmín ya Allah. bàbá wa khalifa tòní khalifa bàbá Agba Awayewaserere bisimilah ilé ìlàfi àlàáfíà ìdẹ̀ra ìdẹ̀kùn gígùn ẹ̀mí Ọlọ́run jẹ́ fi lò ó kí gbogbo owó sì pẹ́ bisimilahi rahman rahim. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. gbogbo àwọn tá a nílé bàbá ò ní bàjẹ́ Ọlọ́run mọ́jèlé tiwa náà bàjẹ́. àmín. kódà ẹni tí ń tún wá níwà wípé ṣé wọ́n sì tún rí tọdún yìí ṣe Ọlọ́run jẹ́wọ́ náà jẹ́ díẹ̀ mbẹ́. àmín. ọmọ tí wọn náà kọ́lé ìlànà jàù jẹ́wọ́ náà ó tiẹ̀ bí àdúrà rẹ̀ ọ̀bá ní tó tàwa ta wá tẹ̀mítẹ̀mí jẹ́wọ́ náà ó rí díẹ̀ kó lè pé kódà mo lọ ọbẹ̀. àmín. gbogbo àwa tá a dúró lójúlẹ́yìn Ọlọ́run o mọ̀jẹ̀ tiwa náà bàjẹ́. àmín. Shehu wa yasata arizallahu. ẹ kú ìsojúsẹ́yìn bàbá mi gbogbo ẹ̀yin kúlàfà ẹ̀yin ṣeyọ̀ adúpẹ́ lọ́dọ̀ yín èmi gan fọlọ́hún dúpẹ́ lọ́dọ̀ ara mi alhamdulillah. bí n bá wá ẹ̀ lé nà mí ṣùgbọ́n n gbọ́dọ̀ mọ̀ wá torí wípé bàbá Awayewaserere ṣe mí lóore tọ́pọ̀ lọ́jọ́ ogun lé inú ẹni tí mo rí Shehu Salahu jẹ́ kan o rahimahullah. ajilukumanu yìí mọ ọ̀pọ̀lọpọ̀ bàbá mi ajídélé mi láago 4 ìdájí lásùbà Sheikh Jamiu kí ló rí lónìí mọ́júmọ́ bó o lẹ ṣe mọ̀ ọ̀yà nǹkan báyìí láti ọ̀nà báyìí má gbọ́ dáadáa mi ìjọ mi aago kan òru ọkọjá Lukman ló jókòó yọmọ bàbá mi ni Haji Musa ni aago kan òru ọkọjá kí bàbá tó kó lé mi ìjọ mi pé lọ́ fọkàn balẹ̀ gbogbo ohun tí wọ́n rò pé yóò ṣẹlẹ̀ ni kò sí ohun tí yóò ṣẹlẹ̀ láburú kò wá ṣẹlẹ̀ láburú náà kéèyàn wá pé bàbá lòun mọ̀ gbogbo ọmọ bàbá ni bàbá mi o látòrí àlífà kódà déédéé àwọn tó kéré jù gbogbo ọmọ bàbá ni bàbá mi bàbá Awayewaserere alijanna yín yóò mọ fẹ́ sí. àmín. gbogbo wa lápapọ̀ ẹ jẹ́ àṣẹ fatia Ọlọ́run jẹ́ àjọ ẹ̀mí lọ. àmín. jẹ́ kí tẹ̀mí o dùn jù báyìí lọ. àmín. jẹ́ kí gbogbo wa náà wá dúpẹ́ ayọ̀. àmín. Shehu Yasata ẹ ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti sọ̀kalẹ̀ wá sí a nílò owó. àwọn ọmọ bàbá ń ti ń làágùn díẹ̀díẹ̀ láti tún ṣètò yìí. à ń ràánú àárí iṣẹ́ o ṣùgbọ́n a ní ìdìkún lọ́wọ́ àwọn èèyàn. à ń ràánú àárí iṣẹ́ o à ń tún rí iṣẹ́ o ṣùgbọ́n Shehu Yasata Ọlọ́run fi ràn yín oyin ń bẹ láhàn yín Masha Allah. ẹ mọ ohun tẹ́wìí tá a máa mú bọ̀ ní sàmà sáré nínú ìfẹ́ Ọlọ́run
inú iṣẹ́ tí wọ́n yàn mí ni ṣùgbọ́n ẹ̀yin lè ṣe ẹ dákun bẹ́ẹ̀ bá a sọ̀rọ̀ Ọlọ́run tán ẹ jẹun wá ń pálọ̀ sóríire Sheikh Yasatar ẹ dákun ẹ jẹun wá ní pálọ̀ sóríire kíkiní yìí ọmọ dúró iṣẹ́ Ọlọ́run lára bàbá mi ò lè dúró bẹ́ẹ̀ a nídìí àwọn náà fàkùnà lọ́wọ́ iṣẹ́ tí gbogbo lè fi rán mi ni o ẹni ọba sì mọ nǹkan ṣe Yasatar àfilẹ̀ yín lọ́wọ́ àfilẹ̀ Ọlọ́run lọ́wọ́ kí gbogbo jàmọ́ ò ṣe fàájì bẹ́ẹ̀ tí wá bí lónìí ẹlẹ́mìí àti náwó ṣùgbọ́n látọ̀dọ̀ tèmi Sheikh Yasatar ìmọ̀gbà tí ó bọ̀ sí èmi ti kọ́ fi 20,000 lẹ̀ báyìí. Allahu Akbar. bó ṣe 1 million labari gbà ní bójú bẹ́ẹ̀ látọ̀dọ̀ tèmi 20,000 ó ti kọ́kọ́ dúró. Masha Allah. ìyókù kù sọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ti geri kínní ẹjẹ́ àṣẹ fatia ìwọ́nu ọlọ́run náà al-Fataha. Bismillahir Rahmanir Rahim. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ẹ jẹ́ ká ṣe àmín aláriwo mẹ́ta mẹ́ta àmín 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 wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Allahu akbar. ẹ bá ń ṣe bisimilahi yìí la fi fún bàbá wa mi Ọlọ́run. bisimilahi rahman rahim. لحيا في قريش ليلا فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Naam. ẹ gbogbo àwa tí Agba wá sí tọkàntọkàn ẹ jẹ́ ní Allahu akbar. Allahu akbar. gbogbo àwa tá a rẹ́dì láti dúró ti ṣe Ọlọ́run lára bàbá wáyé wá ṣe rere jù báyìí lọ ẹ jẹ́ ní sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. àsìkò ti lọ púpọ̀. Púpọ̀. ìgbà tí bàbá mi Ọlọ́run bá wa sọ̀rọ̀ lọ́wọ́ ni bàbá Yasatar wọlé. bí ọ̀nà ṣe pọ̀ tó ẹ tún yọ ti bí ilẹ̀. Ọlọ́run kó wọlé ànábùwà Muhammad. Sallallahu alayhi wa sallam. gbogbo tí ń jẹ́ ìrìn àpadà sábúrú Ọlọ́run níjó tọ́ sí. Amina. ká tó lọ sí ọ̀dọ̀ bàbá Yasatar a ṣe tẹ̀rìhìb ní ìwọ̀nba ṣùgbọ́n kó tó di bẹ́ẹ̀ azikiri